tún tún ọ̀rọ̀ yẹn sọ gbogbo ẹnikẹ́ni tó bá lọ bẹ Yusuf on my behalf kò ní ṣoríire. ṣé kéèsì yẹn a máa ṣe èmi lèmi sọ yìí ẹ bá lọ bẹ Yusuf Adépọ̀jù nítorí mi ò ní jèrè. ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ because òdodo gbọ́dọ̀ lékè. Èmi kọjá ẹntì bẹ́ẹ̀ ta ni ẹgbẹ́ jẹ́ ẹntì ìwọ̀nú ọ̀rọ̀ ẹjẹ́ kọ́ kí àwọn èèyàn mi ná aláàkọ́ mo kí ìyá mi lórí òótọ́ tí mo mọ̀ tí mo sọ bẹ́ẹ̀dẹ̀ bí àáfàá kan dá tó lè dìbọ́ǹkì ọ̀rọ̀ mi mo tún sọ gbogbo tí n bá sọ wọn bí àáfàá kan náà dá tó lè dìbọ́ǹkì ọ̀rọ̀ mi. Àlífà táwọn bí yàn èyí ṣàwùbá kiri fẹ́ẹ̀kì lòun mo tuntun sọ. Umaru fẹ́ẹ̀kì ni Usmanu fẹ́ẹ̀kì ni Ali ni authentic Khalifa táwọn bí yàn. Èmi ò gba Abubakar ní àlífà o. Nígbà àkọ́kọ́. Mi ò dẹ̀ gbọ́ wò lálífà mi ò tiẹ̀ gbà mẹ́tẹ̀ẹ̀ta rárá. They are not rightly guided. Kí ló tó pọ̀ fún wa ní ìgbà kékeré? The guided Khalifa, they are not guided. Politics náà lò fún Ali, ó rẹ̀ kíríà. Mi ò tí ì bọ́lẹ̀ ń bẹ̀. Mo ò tí ì bọ́lẹ̀ ń bẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ pé máa lọ kú lórí o. Gbogbo tí mo sì ń sọ dọ̀la. Ostaz Muhammadu Jamiu Adegunwa Labaika the Christ kí ọlọ́ba kó bá ṣe dáadáa fún wọn gbogbo alágbọ́ challenge wọn ṣùgbọ́n ká tó tẹ̀síwájú lórí challenge àáfàá wa Jamiu Adegunwa kí ọlọ́ba kó bá ṣe dáadáa fún wọn a dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó tún bá wa dá wọn padà láyọ̀ àti lálàáfíà ó tún wá dá wọn padà ìmánì wọn tún ga sókè adúpẹ́ fún Ọlọ́run ọba tí Ọlọ́run ọba ò bà ìmánì wọn jẹ́ tí a bá lọ wo Quran chapter 29 verse 2 and 3 àbí 2 to 3 Suratul Ankabut Ọlọ́run ọba sọ̀rọ̀ kan bẹ̀ Ọlọ́run ọba ní ahasiba nnasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ṣé kàn fẹ́ máa jẹ́ ṣé ẹrù pé Ọlọ́run bó fi yín lẹ̀ ẹ mọ̀ kọ̀ǹfàtì àwọn èèyàn ọlọ́lọ́mọ èèyàn tí àáfàá Muhammadu Jamiu Adegunwa ọlọ́lọ́mọ èèyàn tí ó ti kọ̀ǹfàtì láti inú ẹ̀sìn kan sínú ẹ̀sìn Islam Ọlọ́run wá ní ìrẹ́ Muhammadu Jamiu Adegunwa sọ̀rọ̀ pé mi Ọlọ́run bó fi ọ́ lẹ̀ ní ayútúrọ̀kú ayẹ̀kúlú àmàna ó máa sọ pé orúkọ mi ni Muhammadu Jamiu Adegunwa Labaika the Christ wàhùn la yuftanun àwa ní fi fìtínà kan àwa ní fi kàn án Allah ní kò possible èèyàn ò lè jẹ́ mùmìnì èèyàn ò lè jẹ́ mùsùlùmí èèyàn ò lè jẹ́ dáì propagator comparative tó dó déédéé kọ́nà ọba kọ́ mọ́ fi àdéhùn kan kọ́nà ọba kọ́ mọ́ sí kíni o kọ́ mọ́ fi àdéhùn kọ́ mọ́ fi kan Allah ní kò possible kọ́ mọ́ pẹ̀rẹ̀ ní Muhammadu Jamiu tàbí kọ́ sọ pé orúkọ rẹ̀ ní Abdullahi Berende kí ọlọ́ba kó bá ṣe dáadáa fún àwọn bàbá wa káwá mú mọ́ fi fìtínà díẹ̀ ká má fi tẹ́ẹ̀sì ẹ̀ wò Ọlọ́run ní kò pọ́síbù Ọlọ́run ní tabadi bíi fásitúrò Ọlọ́run ní wàlàkọ́ni fatanna alladhina min qablihim ìwọ kọ́ni èdè àkọ́kọ́ tó àkọ́kọ́ fi àdéhùn yìí kan wàlàkọ́ni madha fatanna alladhina min qablihim àwọn tó ti ṣáájú rẹ̀ èrè àáfàá wa Muhammadu Jamiu Adegunwa àti tẹ́ẹ̀sì wọn wò náà àti fàdéhùn kàn wọ́n gbogbo àwọn ànábì Ọlọ́run ọba gbogbo àwọn ànábì Ọlọ́run ọba kò sí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba kò sí èyí kan nínú wọn tí ò rí àdéhùn Ọlọ́run ọba ẹlòmíràn kan yóò máa pèrè ní mùsùlùmí yóò máa pèrè ní olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ṣùgbọ́n tí àdéhùn kékeré kan bá ní kan báyìí dé yóò jọ ẹ̀sìn Ọlọ́run ọba sílẹ̀ ìyẹn ń sọ fún wa wípé láti ìpìlẹ̀ tẹ́lẹ̀ náà kò sí ẹ̀sìn Ọlọ́run ọba ohun tí ó jẹ tí ó mu ohun tó ń wá kiri nìyẹn
àfa Muhammad Jamiu Adégún ìjẹ́ lóòótọ́ mùsùlùmí ni ọ́ gbogbo ọ̀kan tó ń kílèmù ìjẹ́ lóòótọ́ ló nígbàgbọ́ ń pa rẹ̀ ọlọ́run fẹ́ fi dẹ ìwò ni a sì dúpẹ́ fún ọlọ́ba tó lọ́nba ní kẹ́ ẹ páàsì ẹ̀ tó wá jáde agbára tó wá dé àdéhùn ọlọ́run bá ní tí ọlọ́run máa fi àdéhùn kàwọn ènìyàn rẹ̀ láti lè gbémọ̀ kọ́ ọmọ wọn ipò wọn láti lè promote ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àwa làwọn ọmọ rò ó ní nǹkan mi lójú tiwa ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ipò tọ̀hún yẹn ti ga sí níwájú ọlọ́run ọba torí pé ó sì rí ó mẹ́ǹtẹ́ẹ̀nì fèètì ẹ̀ kò bá fèètì rẹ̀ jẹ́ àbáyé dúpẹ́ tí ọlọ́run ọba tó tún ní kí ìmánì yín kó tún ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ alhamdulilayi kí ọlọ́ba kí ọba wa sàlékùn sọ rẹ̀ kí ọba ṣe fún yín lẹ́ẹ̀kan sí àtúnbá àfa wa Muhammad Jamiu Adégún alabaika the Christ àbáwọn dúpẹ́ fún ọlọ́run ọba kí ọlọ́ba ní kí wọ́n lọ wọ́n sì padà kí ìmánì wọn kó sì tún ga àlékùn sọ rẹ̀ kí ọlọ́ba kó bá fi sọ yín àlékún àrísì kí ọlọ́ba kó bá ṣe fún yín gbogbo àwọn tó wá rọ kiri ká yín ọ̀rọ̀ yín ọlọ́run má jẹ́ kó sú wọn ọ̀rọ̀ tí wọn náà kò ní so ọlọ́run ọba albarka nabi àti àwọn ará ilé rẹ̀ ẹ̀yẹ́ máa yá nínú Islam gbogbo alágbọ́ challenge àfa Muhammad Jamiu Adégún labaika the Christ eléyìí ṣe pẹ́nìkan òkèwú rárá kò sẹ́ tí òkèwú àfa wa Muhammad Jamiu Adégún labaika the Christ àwọn kéwú ohun tó sọ ní pé báyà kéwú tiẹ̀ ju tiwọn lọ ìmọ̀ tẹ́ fi wọ̀n tẹ́bà péjì lábálẹ̀ fi wọ̀n ni kò sí wàhálà ohun tó sọ ní pé kéwú tiẹ̀ ju tiwọn lọ gẹ́gẹ́ bí kéwú tiwọn náà ṣe ju tẹlòmíì lọ ṣùgbọ́n kọ́ wá sọ fún òkèwú rárá ìmọ̀ ló délẹ̀ yìí challenge lélẹ́yìí àfa wa Muhammad Jamiu Adégún labaika the Christ wọ́n ní subhanallah wọ́n ní òun ò bí àfa kan dá yẹn ni pé wọ́n sọ pé ọmọ àlẹ́lẹ́ nìkan kan tí ó sọ pé challenge gẹ́gbà Yorùbá sí wọ́n challenge ara wa nìyẹn tí ó dé báńkì kan táwọn sọ tí ó sọ pé kan táwọn sọ yóò kò rí bẹ́ẹ̀ eléyìí ni challenge gbogbo àfa àlẹ́ Yorùbá àwọn ọmọ kéwú ni o àtàwọn àfa wa ni o challenge lélẹ́yìí kí ni challenge ọ̀hún náà ni wípé àfa wa Muhammad Jamiu Adégún àní ọlọ́run ọba àti ànábì ọ̀yìn Abubakar fake khalifa ni Abubakar fake ni kìí sọ original wọ́n ní Umar wọ́n ní ọlọ́run ọba àtànábì ọ̀yìn fake khalifa ni wọ́n ní Usmanu ọlọ́run ọba àtànábì ọ̀yìn wọ́n ní fake khalifa ni wọ́n ní ẹnìkan tí ọlọ́run ọba yàn onẹ́ni mọ́mọ́ Ali àti ànábì onẹ́ni mọ́mọ́ Ali alayhi salam sallallahu alayhi wa alihi wa sallam kí ọlọ́ba kó bá sàlékún àláfíà fún àfáwà Muhammad Jamiu Adégún labaika the Christ wọ́n ní Abubakar fake khalifa ni Umar fake khalifa ni Usman fake khalifa ni wọ́n náà fà tó bá ní kò rí bẹ́ẹ̀ kó bọ́ọ̀ta kí ni ọ̀wá ṣe kì í sọpọ̀ wá pé ebu kì í sọpọ̀ wá pé ẹnì kò rí kéwù kẹpẹ̀ rárá ohun tó wá proof ni wípé ibi tí ọlọ́run bá ti ànábì ti yan Abubakar táfìmọ̀ pé kì í ṣe fake khalifa ibi tí ọlọ́run bá ti ànábì ti yan Umar táfìmọ̀ pé kì í ṣe fake khalifa níbi tí ọlọ́run bá ti ànábì ti yan Uthman táfìmọ̀ pé òun náà ṣe fake khalifa ohun tó wá ṣe nìyẹn eléyìí ni challenge inú mi dùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àárẹ̀ àwọn àfáà wa wọ́n bọ́ táwọn wọ́n ṣe challenge lórí àwọn kọ̀sídà ká máa kọrin ká máa fi kí àwọn àfáà wa inú mi wá dùn ilẹ̀ Yorùbá sì ní fújọ tọ́ra àwọn onímọ̀ ń bẹ àwọn ọmọ kéwú ń bẹ lọ rẹpẹtẹ ìmọ̀ yẹn wà lórí wọn ó kálukú wọn kọ orin láti fi kí àfáà ọlọ́ọ̀lọ́mọ ilá dá tí ọlọ́ọ̀bọ fún wọn tó bá tún yá sí àmàrà ìlú wọn bọ́ta wọn náà wọn ṣe competition kìrààtul Qur'an wọn tún bá ka Qur'an ọmọ kékeré tí ó ti ha Qur'ani ó kálukú ọmọ ọlọ́ọ̀lọ́mọ ilá dá tí wọ́n gbà ẹ̀wẹ̀ ya nínú Islam challenge kalawa délẹ̀ yìí challenge yìí ó ju orí tá nǹkan fún àfa wa lọ ìyẹn ládàá rẹ̀ jù yẹn lọ challenge eléyìí ó ju gbogbo competition musabaqatul Qur'aniyya tá ń lọ ó ju bẹ́ẹ̀ lọ challenge tó délẹ̀ yìí òun náà ni wípé káàdì bọ́ǹkì tí àfa Muhammad Jamiu Adégún àti wọn sọ nípa wípé Abubakar fake khalifa ni Umar fake khalifa ni Usman fake khalifa ni kí ló dé ẹ pé gbogbo àǹsì à ń gbéra lọ ẹ̀wọ̀n tabatu á dé ẹ̀wọ̀n á tún máa ka ọjọ́ fún wípé Muhammad Jamiu Adégún àti lọ́jọ́ kẹlẹ́wọ̀n àwa mùsùlùmí ara wa lórí social media
ó ti lo ọjọ́ kan, ó ti lo ọjọ́ 5, ó ti lo ọ̀sẹ̀ kan, ó ti lo ọ̀sẹ̀ 2. Inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n tà sí nìyẹn. Kí ló dé? A ní wọ́n di fèmù wa. Orúkọ tá a ní. Ẹ dákun, orúkọ wo ni Tọ́lẹ́ Adítẹ́lẹ̀ kọ́ sọ pé Tọ́lẹ́ o, wọ́n di fèmù Tọ́lẹ́ màá gbé tọ̀hún yẹn lu ẹ̀wọ̀n. Orúkọ wo mo ní tẹ́lẹ̀? Lóòótọ́, a gbọ́dọ̀ protect personality wa. Ìjọ mi ìyẹn wa gbọ́dọ̀ protect ẹ̀ torí ọjọ́ ọ̀la. Ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ kò yẹ ká mọ yẹ̀yẹ́ ara wa bá sí yẹ̀yẹ́ ara wa yìí. Àti ráwọn èèyàn tí wọ́n pe àfá àti wa bàbá wa Muhammad Àfá Abdullahi Berende tí wọ́n pè wọ́n wípé wọ́n ṣiṣẹ́ fáwọn terrorist, wọ́n kó bọ̀ wọlé, a lè gbó tọ̀hún lọ ẹ̀wọ̀n tí ò ní bọ́m̀bẹ̀. Ṣùgbọ́n kí la fẹ́ fi ṣe torí wọn ò ṣe Ọlọ́run gbèjà wọn. Wọ́n dì fẹ́ẹ̀mù wa, à ń gbé wọn lọ ẹ̀wọ̀n. Àdìkẹ́rì kò dì fẹ́ẹ̀mù ẹnìbọ̀dù rárá. Ṣùgbọ́n ẹ̀wọ́ àti yẹ̀yẹ́ ara wa. Wọ́n dì fẹ́ẹ̀mù wa, à ń gbé wọn lọ ẹ̀wọ̀n, á tún wá ka ọjọ́ fún wọn ní ẹ̀wọ̀n. Wọ́n ti wá dì fẹ́ẹ̀mù Islam tipẹ́tipẹ́. Àrí lọ́yà tí ó dìfẹ́ǹdì Islam. Àrí George tí ó dìfẹ́ǹdì Islam. Àrí SAN tí ó dìfẹ́ǹdì Islam nípa wípé ọ̀rọ̀ tí àfá Muhammadu Jamiu Adégún Labbaika the Christ tí wọ́n sọ yìí nípa wípé Abubakar yóò fẹ́ kọ̀lẹ́fà ni, Umar Usman yóò fẹ́ kọ̀lẹ́fà ni wọ́n ojú sọ yìí nítumọ̀ tó bá yẹ pé lóòótọ́ fẹ́ kọ̀lẹ́fà ni wọ́n á jẹ́ pé wọ́n ti pa Islam jẹ́ tipẹ́tipẹ́, àwa sì dákẹ́, ààrẹ tí ó gbé tí ó dìfẹ́ǹdì Islam ní kóòtù. Ṣùgbọ́n ọ̀nà kátàwá lè fi ran Islam lọ́wọ́ òun náà nílé yìí o, káwá bọ́ọ̀ta káwá dìbọ́ǹkì tí àfá Muhammadu Jamiu Adégún àti wọ́n sọ yìí ká sọ pé kò rí bẹ́ẹ̀ tàbí ká sọ pé ó rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí. Kábà fi lè mọ̀ wípé ajẹ́pẹ̀ kan bẹ́ẹ̀ tá fẹ́ túnṣe nínú Islam tọ́kù wọn fi balẹ̀ pé mùsùlùmí ni wá torí pọ́tà níbi sọ ní wípé láyà sálù àṣàdínù kọ́ ìmọ̀ ẹ̀sìn yóò ní iye máa jẹ́ ẹ̀sìn tí ó jẹ́ ẹ̀sìn alágbára tí ó sì jẹ́ ẹ̀sìn abiyì tí ó wà wìn láti ṣe ọkàn àwọn yóò bá láti jọ Islam tí àwọn khalifa 12 níwọ̀n àgbà ìyẹn ẹ̀sìn yóò ní máa jẹ́ ẹ̀sìn tí ó ní agbára títí táwọn àléfà 12 tí ó fi jẹ. Ìyẹn ni wípé níwọ̀n ìgbà táwọn khalifa 12 bá jẹ lẹ́yìn Ànábì, ìgbà yẹn láàrin àsìkò yẹn Islam ó jẹ́ ẹ̀sìn tí ó máa wu àwọn yẹn láti ṣe. Àwọn khalifa yẹn wọ́n á jẹ́ kún ó débẹ̀ ní àfá àwọn Muhammadu Jamiu Adégún Labbaika the Christ ni wọ́n fi sọ wípé Adé Abubakar tó jókòó lórí àga khalifa yẹn o fẹ́ẹ̀kì ni, òótọ́ ni lọ́dọ̀ tèmi, fẹ́ẹ̀kì ni Umar, fẹ́ẹ̀kì ni Usman, bẹ́ẹ̀ ni torí kò sẹ́ẹ̀rì. Tó bá yẹ pé ẹ̀rí bá wà ẹ jẹ́ ká wá ra Islam lọ́wọ́. Wọ́n ti dìfẹ́mù Islam, ẹ jẹ́ ká wá dìfẹ́ǹdì Islam ń sìn ká wá sọ pé rárá o tí àfá Muhammadu Jamiu Adégún aṣọ kò rí bẹ́ẹ̀ o, ẹ̀rí rè láìsí èké ebu ẹ̀rí rè. Èmi wá promise láti ọ̀dọ̀ ara tèmi bí mo ṣe kéré tó yìí. Èèyàn 5 àkọ́kọ́ tó bá kọ́kọ́ bọ́ta láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àfá wa Muhammadu Jamiu Adégún Labbaika the Christ tí ọlọ́pàá kọ́ bá ṣe dáadáa fún wọn láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹnìkọ̀ọ̀kan gba 5,000 naira. Èèyàn 5 àkọ́kọ́ tó bá kọ́kọ́ bọ́ta máa fún tọ̀hún yẹn ní 5,000 naira tó bá ti ṣe kéèbú bóyá kó sọ̀pọ́tù tí ó sọ ní o tàbí kó mú ẹ̀rí rẹ̀ wá pé ohun tá àfá sọ yóò wọ́n bí mi dá ohun tí wọ́n sọ yóò rí bẹ́ẹ̀. Ẹnìkọ̀ọ̀kan 5,000 naira kò tó wo recharge card. Ṣùgbọ́n challenge lílé ìtọ́ ẹgbẹ́ ládàá wa ojú ládàá challenge orí táàkù fún àfà wa lọ, ojú ládàá challenge Kùránì musabaqatu Kùránìyà táà sí lọ torí ilé afẹ́ defend Islam ni. Tábà ti lè gbà lóòótọ́ táà sí proof ẹ̀ pé Abubakar o fake khalifa ni, àfi ká tètè yí sílábọ̀sì wa padà. Umaru ká tètè yí sílábọ̀sì wa padà. Usman fake khalifa ni ká tètè yí padà. Ibẹ̀ láti wá padà síbi tó yẹ ká padà sí, ìbẹ̀rẹ̀ Islam ti wá lágbára. Islam wá wù àwìn láti máa ṣe. Èèyàn 5 àkọ́kọ́ tó bá kọ́kọ́ bọ́ta 5,000 naira lọ́dọ̀ tèmi lágbára ògo náà ọba. Challenge rẹ̀ ẹ̀yàn ọmọ ẹkẹ́wù ẹ jẹ́ ká bọ́ta, ẹ̀yà àfà ẹ jẹ́ ká bọ́ta kí ọlọ́ba kí ó fún wa ṣe. Lẹ́ẹ̀kan sí àfà Muhammadu Jamiu Adégún àtẹ́bí sí sọ́pọ́ọ̀tì wọn. Wọ́n ní Abubakar fake khalifa ni wọ́n, Umar fake khalifa ni wọ́n, Usman fake khalifa ni wọ́n. Khalifa kẹtí ọlọ́run àti ànábì yàn ọ̀nà ni Imam Ali alayhi salam. Wọ́n ní politics ni wọ́n fi gbà lọ́wọ́ Imam Ali. Challenge rẹ̀ ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ Allah yahfazkum jami'an.
inshallah.